lọ tètè dáó lè tètè múra kó dáó lè. Ọdún kò í pè lọ́dún tuntun wa tó bá yẹ aago ó níye wákàtí kan ti lọ sẹ́yìn. Kété ò lépa òpinnu kété àkọsílẹ̀ kété kò wíwà ṣe nínú ọdún kó bá ti mọ̀ bẹ̀rẹ̀ bá ọtí pẹ́ jù lè yí ni o. Iná ọdún tuntun kò ì dé mú kó bá wá àbájáde ayẹyẹ ju ti ọdún yìí kọjá èkó létí a bẹ̀rẹ̀ o wọ́n yóò ṣe kété ń kò ṣe lọ́dún kọjá bẹ́ẹ̀ yìí ni kó ìdè gbé yí ọdún èyí wá kó ìdè àrètí pé ọdún tuntun wí á dá lọ́nà ọlọ́pọ̀ méjì àbí ọlọ́pọ̀ mẹ́wàá ju ọdún àtẹ̀yìná. Ọ̀nìyàn yọ̀ tán rárá nǹkan níyàn bá ti gbè òun là ká kọ́ṣùgbà ọ̀làgbẹ́ lọ́gbìn lọ́ọ̀tọ́ oṣù rẹ̀ yọ̀ ta ọgbà ṣùgbọ́n kẹ̀dẹ̀ lé olóró tó àbí èyí kan atamọ́ ẹ̀gbẹ́ rẹ̀ wàá múra ni torí pé àkókò èdúró dọ́ni kọ́ ni ìṣe lífò lè sáré tètè rámọ̀rìn àárẹ̀ awínú ọkàn ra wò gbàsá ti bẹ̀rẹ̀ ọdún wa ká ti yí ọnú oṣù kejì ká yí ọnú oṣù kẹta oṣù kẹrin ilé ló ṣe é lọ o ọ̀rọ̀ nìkan jẹ́ pé ìlépa rẹ̀ ni pé ọjọ́ mẹ́fà àkọ́kọ́ nínú ọdún tuntun ó ní ìpele tẹ̀síwájú kò gbọdọ̀ dé lẹ́rùn iṣẹ́ òun kò gbọdọ̀ dé lẹ́rùn ẹ̀kọ́ òun kò gbọdọ̀ dé lórí ìgbé ayé ẹ̀mí rẹ̀ ajakun múra sí látò bẹ̀rẹ̀ àmì sísùn pojú rẹ̀ àmọ́ra rẹ̀ àmúwé ọ̀nìmọ́rìn olùmọ́rìn ayé ilé ọdún kò ń lọ sí àìsàn nílé òun ọ̀gá ara ọ̀nà ẹ̀ ajakun sùn lábúlé débi kan jẹ́ pé òun kẹ́ẹ̀yẹ kẹ́ẹ̀bá kẹ́ẹ̀ta sí lọ́ra kété wọn nì láre á kó rẹ̀ òfà sẹ́yìn a kò bá ayé rẹ̀ èṣù gọ́dẹ̀ yọ̀ ya ká mọ́bẹ̀ wí David kan lédè yìí náà bá o kèrà rẹ̀ hàn ti lọ sí ojú ogun ọjà kò jòkó súlé ọlọ́dí ọjà kan rẹ̀ ráìká lórí pẹ̀tẹ́sì ibẹ̀ náà ní ojú rẹ̀ ta rú kẹ́yọ kéèrí o lọ́dún bá wọ́n gbọ́dọ̀ bára rẹ̀ sọ̀rọ̀ torí pé ẹ̀sọ́ ni yóò bá ọ sọ ìjọkọ̀ ọ̀yà rẹ̀ kàn gbìyànjú láti bá ọ sọ ẹnu bí ọ ìjọkọ̀ ọkọ̀ rẹ̀ náà kó èdè pé àkíyèsí rẹ̀ sí kò wí èyí wo mọ kó ti lejú mọ́ abánijà kò gbọ̀n rè tètè múra torí pé ọ̀rọ̀ kùtù lọ́nà ti sán ìmọ̀ kọ́ bá gbẹ kọ́ bá ṣe àṣeyọrí inú ọdún kọ́ bá lu àlùyọ kéèsì rẹ̀ àtàbájáde rẹ̀ àtúkórè rẹ̀ kọ́ bá banilérò bẹ̀rẹ̀ ni o olójú jíjì bẹ̀rẹ̀ òkèèrè létí sunkún rẹ̀ yá tètè dáó lè kọ́ ṣaṣọ lọ àtà tètè dáó lè kó ṣurú lọ fẹ́ yá ṣe tètè dáó lè kó tẹ́ súnṣẹ́ kàn láyé kọlọ́run yọ̀ tó pàṣẹ rẹ̀ kẹ́yọ̀ la ọ̀nìyàn ọ̀gá wẹ́dà wẹ́ gbọ́ mi àbálẹ̀ rẹ́ńtà ẹ yẹ kó ti ṣọ́ọ̀bù rẹ pé mi rí ara ni ọmọ ìyẹ́ra ni aago méje aago mẹ́fà àbọ̀ ti ṣí ṣọ́ọ̀bù rán wọlé tẹ̀rẹ̀ wẹ ọmọ Èkìtì lọ ẹ̀yà wẹ yán ṣe yùn lẹ́rùn rẹ wẹ Yorùbá wẹ amáyélé kó rárá ẹ ti gbé ògbẹ̀yìn rẹ o jí òjì òdodo kọ́ dá ọ lé kọ́ bá rọ́kùnrin alápọn ẹ á dúró níwájú ọba torí pé mọṣẹ́ rẹ̀ ìṣiré wo ti jòkó sábúlé lébẹ̀ ọ̀sẹ̀ kìíní lọ ọ̀sẹ̀ kejì lọ wọ́n ṣí ṣọ́ọ̀bù rẹ kété olóbàárà rẹ hàn ọjà kò yà mú olóbàárà tuntun àjò kó bá hàn nínú ọdún tuntun wọn rọ̀ ọ́ tètè padà síbi kan yẹ kọ́ ibi kan tí bọ̀ ẹ̀ bá ọ kò ṣe oṣẹ́ ni kò ṣe lójúlówó kọ́ọ̀dẹ̀ yá mú akitiyan sí ju ti àtẹ̀yìn á lọ ògbẹ́lẹ̀ ò dá ọ́ lè rẹ pẹ̀lú àgbèsò rere jáde ọjọ́ lórúkọ mi ọmọ àbálábí tán happy new year aláké o mo jẹ́ ọdún kò á pàdánù àbí ọdún kò á kábàámọ̀ lágbára Ọlọ́run Lódùmarè ọ̀run á dìde á ràn ọ́ lọ ire o.